ṣùgbọ́n sí kókó sí ìtòrí kọ́kà nígbà tí kọ́tọ̀ bá dá fún mi ní pọ́blẹ̀mù àwọn máa kó ọjọ́ ìjẹ́ owó rẹ. Àlàáfíà ni fún yín o. Dádì ẹ ra sàkí lẹ fẹ́. Ṣọ́mà o. Yes sir. Bẹ́ẹ̀ bá yín sọ̀rọ̀ nínú bíbélì ni o. Bí bá ń sọ̀rọ̀ nínú bíbélì. Láàárọ̀ kùtùkùtù Monday. Ẹ jọ ọjọ́ mélòó lọ́nà fi dálé ayé. Ọjọ́ mẹ́fà. Kí ló ṣe lọ́jọ́ keje? Ìyẹn àná Sunday àti sinmi àti ṣiṣẹ́ fọlọ́run lánàá. Mo lọ church lánàá. Mo jó. Mo san rẹ. Mo sàn dá mẹ́wàá mi. Ẹ tún wá fẹ́ gbé mi jókòó. Ẹ lọ wáyé táwọn pẹ́ ẹ̀rí iṣẹ́. Ẹ jẹ́ kí n gbà yín gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ tí kẹ́ bá mi tajà. Ṣé ti gbọ́? Bẹ́ẹ̀ bá yín sọ̀rọ̀ nínú bíbélì ni. Mo rò pé ẹ ti òwú bẹ tí yín láàárọ̀ kùtùkùtù Monday. Mo ní mi ò gbọ́rọ̀. Wọ́n ti jíṣẹ́ fún pé kí n máa lẹ́mi sòrò jẹ́ kí fẹ́ fara balẹ̀ fún yín. Ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ń gbé kiri tí ò ṣẹ́ náà yé yín. Oníranù ẹ̀wẹ̀ má yẹ kí n sọ̀rọ̀ sí láàárọ̀ kùtùkùtù Monday o. Ẹ má tọwọ́ bà mí lẹ́nu o. Oníranù òṣì. Ẹ̀rí bọ́n ṣe rí. Wọ́n jó lórí, wọ́n jó lẹ́sẹ̀, wọ́n jó gbogbo ara. Aláìní. God bless you. Adara fún ẹ̀rí àánú gbà. Àmín Jésù. Ẹ̀rí àánú gbà. Àmín Jésù. Ẹ̀rí àánú gbà. Àmín. Ẹ̀rí àánú gbà. Amen. Ẹni wá lásán. Àmín Jésù. Ẹni wá lásán. Àmín. Ẹ ò ní orí òkè lásán. Àmín Jésù. Ògo ni fún orúkọ Olúwa. Hallelujah. Ṣé tí bá bá yín sọ̀rọ̀ ṣe máa gbọ́ báyìí? Máa gbọ́ dájú. Ó dá yín lójú. Máa gbọ́. Bí mo ṣe. Bí ẹ ti kọjá tí mo gbọ́ ẹkú àdúrà sàn, mo gbọ́ nǹkan létí mi. Arábìnrin, ṣe fẹ́ gbọ́. Mo rí àwọn ilẹ̀kùn àánú kan tó yẹ kó ti ṣí fún yín, ṣùgbọ́n tí ò ṣí. Ṣùgbọ́n torí pé ẹ gun orí òkè yìí wá, Olúwa ló máa ṣílẹ̀kùn yẹn padà fún yín. Àmín Jésù. Ẹ wá kíyèsára gan-an. Kí mo ní kẹ́ ẹ ṣe o? Ẹni kí kíyèsára. Ẹ kíyèsára kí ènìyàn má fi ọwọ́ ara ẹ̀ kó ere jọ kó tún fi ọwọ́ ara ẹ̀ dá dànù. Kí ènìyàn má fi ọwọ́ ara ẹ̀ lé áńgẹ́lì ẹ̀ jìnnà. Jọ̀rọ̀ mi yé yín. Mo ń wo áńgẹ́lì yẹn o. Ẹ̀mí kí ni mo pè é? Ẹ̀mí kí ni mo pè é? Ẹ̀mí kí ni mo pè é? Àlàáfíà ni. Adúpẹ́ sà. Adara fún mi. Àmín ẹ ṣé sà. Àdúrà yẹn àgbà. Yes sà. Níbo ló bà lọ? Dádì, ẹ wá sọ̀rọ̀ Ọlọ́run mo ṣe tán. Àwọn ní báyìí lọ ṣe bàbá yìí lọ ṣe bàbá. Dádì, tèmi bá mi jẹ́ wá ti ṣọ́ọ̀bù kí wá lọ bá màá rí o. Ayé mi ò wọ́n mà ti sọ fún mi. Ẹgbẹ́ ti dàgbò fún mi o, ẹlẹ́kẹ̀ta rẹ̀. Ìyá alájẹ o. Tani ya? Ọ̀dọ̀ káàárọ̀ mọ́ mi. A dára fún yín bàbá mi. Kí lẹ fẹ́? Ẹ fi ọ̀tá wà. Mélòó? Kí ló lẹ́wọ̀? 300 náà là ń ta fi ọ̀tá báyìí. Ẹ mà dájú o, dúró bọ́lẹ̀ ń gbé. Ṣé lárùn ọpọlọ ni? Àbí kan ti ń ṣe orí yín? Inú bọ́lẹ̀ ń gbé ni àbí inú wo ilẹ̀? Ẹ wá ní ẹ fẹ́ dára fi ọ̀tá 10 náírà. Ìlú bíi tèmi ti wá 10 náírà ló ń ta fi ọ̀tá. Nílẹ̀ nínú ilẹ̀ àbí lójú òfurufú. Wàláhì 10 náírà ló ń ta fi ọ̀tá. Èmi náà ti sọ bẹ́ẹ̀ mi ìsára kó jẹ́ náà gidi àbí inú wo ilẹ̀ àbójú sọ́mọ̀ lẹ́tí wá. Ẹ ń ṣara bí rárá. Ìmúra yín gò wíṣà. Ó rẹ̀ yín. Ẹ̀yin amúnibú ni. Ẹ̀yin ọkọ̀. Wọ́n lè kọ́ ayé sí. Ẹfẹ́lẹ́fẹ́ mi túngbà tó wọ́n bẹ̀ ẹjọ́ mi bí ọ̀gá tí kò ń 10 náírà. Ó yọ̀ mẹ́ta ní tó tí náà láàsì. Ó máa bójú yín jẹ́.
Níbo lọmọ ẹ tẹ̀ lọ́kọ́ wá mi gbé ata ìlọ́run lọ ẹ̀rọ ẹ́ ìfẹ́ rí bàbá mi sí ọ̀rọ̀ ìfẹ́ rí wọn báyìí wọ lọ́run ògùn fọwọ́ wọn fún Mọ́mí ẹ káàárọ̀. akójúmọ́ Yes ma. ẹ káàárọ̀ Yes. Ẹ jọ ṣe ní rice. láìsí wà jà agolo mélòó Ẹ fún mi ní rice bẹ́ẹ̀ yẹn agolo 2. fọ́nà bí Nàìjíríà. Fọ́ọ̀rìn yẹn ti wà òkè. ọ̀nà ògbólẹ̀ gbà wá Ibi tí mo gbà wá lé ẹ bá mi pàdé bàbá kan tó gbé bíbélì lọ́wọ́ Ṣé ní kí n máa ṣọ́ bàbá tó rìn títì? ẹ lẹ́fẹ́ bú mi Ẹ fún mi ní rice Ó jàre gbà mí ti gbọ́. agolo 2. pẹ̀lú kí lẹ fẹ́ Ẹ bá fi tí tòmátò kan sí bẹ́ẹ̀ yẹn. láìsí tí wọ́n o láìsí tí wọ́n o Ẹ tiẹ̀ sì kọ́kọ́ tà á ná. ó yá ẹ máa mówó síta bẹ́ẹ̀ yẹn ẹjọ́ mò ń kọ́jú mò ń wáyàn lọ mò ń jáde mò ń wáyàn lọ Ṣé ti fi tí tòmátò yẹn sí? mi ò mọ̀ pé ṣíṣe ẹ sì rántí mo kánjú jàre Èló ni báyìí? ó jẹ́ 1 2 1 2. Bẹ́ẹ̀ ni. Ẹ tó bá ti dìrọ̀lẹ́ bẹ́ẹ̀ máa wá fún yín lówó. mo ò kórè ẹ ti ń dàrú tí wọ́n yín sí mi ní lábùsùn Monday ẹ ṣe ń tẹ̀lé ayé àbí kankan ṣe yín ẹ máa rajà lọ́wọ́ lákòótọ́ ẹ̀ ni mo wá ẹ máa ń gbé ẹ̀sọ́ wáyé Ẹ dúró bá ń ẹ là ní tiẹ̀ ìgbàjú ọkọ̀ dúró tí ẹ wọ́n fún yín red nut ẹ dúró orí àwọn bú ẹ ẹ dúró. ẹgbẹ́ mi gbọ́dọ̀ mo ní mi tà mọ́ Ṣe fi nǹkan tí mo ní kọ́kọ́ wájú mo ní ṣẹ́ dá ṣe tó yín láti náà kí ló ṣẹlẹ̀ tó ṣẹ́rí àríwọ́ ṣe ń dúdú ìṣòlẹ́sì ẹ máa wọ ẹsẹ̀ ẹ wọ́n ló mọ̀ alájẹ tèmi máa wá ẹ̀yìn kà burúkú yìí ẹgbẹ́ náà kùtùkùtù Monday báyìí ti máa ń wá rajà tí ò ní mówó wá tí ò ní mú kọ̀ọ̀kan lọ́tà ló fẹ́ gba ọjà ó dẹ̀ gbà tó ò ní délé ẹ̀rí bó ṣe rí mo ní wàásù gbogbo fẹ́ wà dé báyìí òun fẹ́ lọ màá ti ṣọ́ọ̀bù yìí jẹ́ sáyé lọ kí n wá lọ. Ọlọ́run mi mo máa kọ́pẹ́ tó dàbọ̀. Ìtò ti ṣe láyé mi máa tún wá dúpẹ́. Ọlọ́run mi mo máa kọ́pẹ́ tó dàbọ̀. Ọlọ́run mi mo máa kọ́pẹ́ tó dàbọ̀. Ìtò ti ṣe láyé mi máa tó mú mi wá dúpẹ́. Olúwa ẹ tóbi. Ẹ tóbi o. láyìí lálẹ́ Àmọ́ yan mi. wọ́n ní mo ní wọlé ẹ̀ pè. Mọ́mí Ruth. mo ti sá fún yín o mi ò láìkẹ́ o ẹ ní mo jẹ́ kí n máa rí kẹ́mi lò náà mo ti wá kẹ́ ní kí ìṣẹ̀lẹ̀ àtàwọn ọ̀pẹ́ ilẹ̀ Ẹ gbé má bínú, mo fẹ́ sáré fi pọn mi sí. ó dà mo fẹ́ lo kẹ́mi ẹ̀dọ́ mi ní. Kò lè pẹ́ náà. Kí n sáré ẹjọ́ ẹ bá mi gbé kẹ́mi jàre kí n kàn sáré fi mo fẹ́ sáré fi ṣe nǹkan ní ilé. ẹ wò ó mo fẹ́ lo kẹ́mi kí ló ṣe yín ṣe bẹ́ẹ̀ ń ṣiṣẹ́ ẹ máa gba iṣẹ́ òṣèṣẹ́ tó ń tẹ́tẹ̀ ní iṣẹ́ ibo níṣẹ́ kì í ṣiṣẹ́ ní ẹ ṣiṣẹ́ náà ẹ lè tó bẹ́ẹ̀ ṣe pásítọ̀ kẹ́ máa gbogbo kan ara lé kẹ́ máa lò kẹ́ máa lò kẹ́ Mo máa lò jẹ́ má bínú tí máa ẹ jẹ́ sáré fi pọn mi ò bínú mo fẹ́ lo kẹ́ ẹ ẹ jẹ́ wò sáré fi pọn mi wọlé tí máa ti pọn mi wọlé màá. ó dà bẹ́ẹ̀ fẹ́ rí èṣù mo ní kí wọ́n fi gbé kẹ́mi. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ sí báyìí? Mọ́mí Ruth ní. Kí ló sọ pé ṣàwọn? ó rẹ̀ Sáré ẹ́ já pé wọ́n bí fi pọn mi sí. ṣé èmi ló sọ pé kí ló sọ pé ó ṣàwọn mo sọ pé ó ní lárí sẹ̀ ó ní mọ́ náà sí ṣùgbọ́n ṣé bá mi Tí sọ̀rọ̀ ìbá yín sọ̀rọ̀. ó ní kí ló sọ pé ó ṣàwọn tó bá ẹ̀mí ò bí ẹ̀mọ́ ẹni tó bá nílò ẹni ẹni tó bá nílò ẹni kò lè mọ iye ẹni òun lọ rẹ̀. Mọ́mí Ruth kò tí ì lè tó àwọn nǹkan tẹ́ ẹ̀ ń sọ Màá jẹ́ yìí. kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Mo fẹ́ pé kí wọ́n bẹ̀rẹ̀ kí nǹkan fi pọn mi sí ilé ká lè ró mi lò sí wọ́n dẹ̀. Ṣé òun ló máa parí? Ṣé torí ẹ̀ la ṣe wá pariwo? Mo dẹ̀ ní kán ní sùúrù kan má bínú. dàbí orí ẹ̀yìn méjèèjì ó ń róòlù báyìí ó ń yí mo fẹ́ gbé kẹ́mi. Mọ́mí Ruth. máa ṣe omi nígbà mi ò rẹ́ lọ́sẹ̀ tó bá wà ní sùúrù jáde ṣe onígbà wà lẹ́yìn Mọ́mí àwọn Ruth. kí ló dé ẹ̀rọ ló ń ṣe ẹ̀rọ rà pé máa ṣàlùyẹ ní mi láti ẹ̀rọ sọ fún yìí ò rà yóò rà kẹrẹ ẹ má pẹ̀lú fún ẹnu ẹ gbọ́ mi gbé kẹ́mi. fún mi rúkọ jẹ máa yí lànà máa ń yẹn láyé yẹn. ẹ jẹ́ kó tó bá ti wọ́ fún àgbẹ̀yẹ ìrọ̀lá ìṣẹ́jú bẹ́ẹ̀ lọ. mo ní mo fẹ́ lọ rọ́bà mi ọwọ́ mi mo rí rà á. ayọ̀ fún mi kẹ́mi jáde lọ́wọ́ fún mi. ṣé kí ló wà sẹ́nu kẹ́kọ̀ọ́ mi jẹ́ kọ́ kẹ́kọ̀ọ́ mi jẹ́ kọ́. ẹja pé Jésù lóhùn òkè ẹ̀mí tí ń tirẹ̀ dànù lára mi gbiná àdúrà ẹ̀mí náà tí ń tirẹ̀ dànù lára mi tí ò jẹ́ kí ire dúró sí mi lára
gbogbo ẹ̀mí tó jẹ́ káńgẹ́lì àánú wá mi rí. Kí ló ń dúró ṣe? 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 Gbọ́dọ̀ Jésù Olúwa wa. Ó gbàdúrà ọmọbìnrin. Ó gbàdúrà. Àní mo fọ́ ọmọbìnrin kan ní mẹ́sẹ̀gì lórí òkè. Mo ló wá wípé kó kè sára. Ó ń fi ọwọ́ ara rẹ̀ tirẹ̀ rẹ̀ dànù. Kò kàn pẹ́, kò jìnnà. Ó di wípé nǹkan kan ṣẹlẹ̀. Ẹ wá gbàdúrà. Áńgẹ́lì tí a fi rè mìíràn, ó gbúdọ̀ kàṣe mẹ́ àdúrà yẹn dá. Ó gbúdọ̀ kàṣe mẹ́. Jésù Olúwa wa. Ẹlòmíì ẹ̀mí àìní sùúrù ni, ẹlòmíì ìbínú ni, ẹlòmíì ìjà ni, ẹlòmíì agídí ni ló fi tirẹ̀ dànù. Tẹ́wọ́ rẹ síwájú. Àmì ni kó ṣe gbogbo ẹ̀mí ilé, ẹ̀mí ara ẹni, ogun ara ẹni, ìwà abínibí, ìwà mọ̀ọ́mọ̀ tó ń tirẹ̀ dànù lára rẹ kó máa jáde. Ọ̀dà ìṣàmì kó máa jáde. Mo ní kó jáde. Ire rẹ̀ tẹ̀ ọ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ l'Olúwa wí o. Jésù Olúwa wa.